ọmọ ojú àdé o. Ayọ̀mídé Rachel mọ́ wo lẹ̀ mọ́ rárá òní lọ́jọ́ bí rẹ̀ orí ajẹ́ kó pẹ́ láyé. Ǹlẹ́ o ọmọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ iyebíye ọmọ gbogbo ẹbọra o. Ilé Ifẹ̀ ibi ojúmọ́ ti mọ kárí ayé ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ onífẹ̀ òǹtẹ́ni onífẹ̀ àbúrẹ́ lọ́wọ́ ọmọọba tó nílẹ̀ lẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní jẹ́sẹ̀ ẹ̀bù. Orí ajẹ́ kó pẹ́ láyé o ní ṣìrìn lágbára Ọlọ́run o ní tójú lẹ̀ mọ́lẹ̀ àròdújọ́dún o. Àpàtẹ́wì ló ń kí ọ pé happy birthday o. Please subscribe to my YouTube channel.